I have fams, and of course, I remember humble self, the feminine VJ Jobless. Don't forget, I'm an African, I'm a Nigerian, and proudly I can say, Omo Yoruba me, and that's why I choose to use Aloye TV. Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀. Ìlú tóbi tó yìí kò ní eégún, ẹ̀sìn léégún wọn nílùú Ìlọrin ọ̀kọ̀ lóró bẹ̀. Ìlú tán tí ń fi kálámù dàmọ́lẹ́kùn àìṣe kọ́ńdúkọ́ńdú o. Wọ́n ń lù lábàdì kéwú ni wọ́n ń ké. Ọmọ ajógbẹ́rú ni wọ́n ń pè wọ́n ọmọ ajógbẹ́ ẹ̀kọ́ àwọn lọmọ òpó kọrọbítí ọmọ òpó kọrọbítí. Àwọn lọmọ òpó kájàkárọ̀ yóò lé láyé ń kú kámẹ́ni ó lọ́ba. Àwọn lọmọ òpó ọ̀gbọ̀rọ̀ ẹni akọjú ẹ síná iná tí ò gbọ́rọ̀ ẹni akọjú ẹ sómi omi tí ò gbọ́rọ̀ ẹni àfipọ̀ tí ó burú ọtí tó burú tí ò gbọ́rọ̀ lẹ́ni agbé fọmọ líle mu ọmọ líle ó wá ní ọ̀gbọ́rọ̀ lọ́yọ̀ọ́ ọ̀lẹ́ lọ́jọ́sí Àfọ̀njá ní ọ̀gbọ́rọ̀ lọ́yọ̀ọ́ ọ̀lẹ́ lẹ́wà ní akọjú ọmọ sógun ogun ọ̀hún l'Àfọ̀njá wá lọ tí ò padà wálé mọ́ la fi ń sọ pé Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀ adìrẹ̀ ń yógún adìrẹ̀ ń pogún ó ń lé wá sọ pádìrẹ̀ kọ́mọ rẹ̀ bàbá wọn gbádìrẹ̀ tàwọn ra pẹ́ńpẹ́yẹ yóò gbọ́ pẹ́ńpẹ́yẹ náà pọ̀gbọ̀n bàbá wọn tún ní pẹ́ńpẹ́yẹ náà ò pọ̀ mọ́ rẹ̀ ẹgbẹ́ pẹ́ńpẹ́yẹ ta ẹ bá ra wó awóyé kan kó tó pàkọ́ òun kọ́ bàbá yín tẹ́ pẹpẹ fún bàbá yín tó gbáwó tà ẹ rọ̀bọ ọ̀bọ ń lòsò bàbá yín tó gbọ̀bọ̀ tà ẹ wá lọ ra ajá ló ń jẹ mí bàbá yín tó gbájá tà ẹ lọ rẹ ẹrú wàlé ọ̀ọ́yún bàbá yín mẹ́rú délé wọ́n ní ẹrú ogun yán ẹrúkọ ẹrú lòun ògùn yán bàbá yín ní kẹrú òrokà ẹrúkọ ẹrú lòun òrokà bàbá yín ní kẹrú ó tẹ́ní ẹrúkọ ẹrú lòun ò lè tẹ́ní inú ló bí ẹrú lódòdó tó ń sàn lọ́yún ẹ lọ rèé yẹ̀wé ìtàn wò. Ìlọrin Àfọ̀njá ọmọ húkùhúkù ọmọ awéríwénu kágún làálì kágẹ́sì ní kẹsẹ́ ká bá wọn délùú Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀. Ìlọrin Àfọ̀njá ọmọ mèsù jàǹbá ẹni Ìlọrin bá ṣe mèsù jàǹbá rẹ̀ kọ́ mọ́ ṣe bínú bí bàbá wọn ṣe ń ṣẹnu Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀. I have viewers, and of course, I remember humble self, the feminine VJ Jobless. This is Aloye TV. Don't forget to like, subscribe, and hit the notification bell of our TV. We love you.